bíbélì gbèrí ọnìkan jẹ́ àbáni ó lágbára nínú ìgbàgbọ́ nínú Róòmù orí 4 ẹsẹ̀ 20. Ó lágbára egungun rẹ̀ le nínú ìgbàgbọ́ ibisa agbára tẹ̀rẹ̀ ibisa ẹ̀ kété agbára kan ní láyé líbe orí kẹ̀dá lè bíbélì wí ó lágbára nínú ìgbàgbọ́ ibi sí ọkàn rẹ ibisa ẹ̀ ibisa agbára ẹ̀mí rẹ ibisa ẹ̀ ibi sí ìrètí rẹ ibisa ẹ̀ kí bẹ́ẹ̀lì bá gbèrè ọ nìkan jẹ́ ó túmọ̀ sí pé ẹ̀mí Ọlọ́run ó gbèrè ọ ní ó jẹ́ ó túmọ̀ sí pé Jésù Kristi ọmọ Ọlọ́run kìí ṣe ọ̀rọ̀ náà ọ̀rọ̀ kan ṣẹ̀dá ayé yóò gbèrè ọ ní nìjẹ́ ó wí ọ lágbára nínú ìgbàgbọ́ nínú ìrètí nínú ọkàn rẹ̀ lọ́hùn nínú nǹkan gbàgbọ́ wípé Ọlọ́run yóò ṣe. Ṣé wàá fẹ́ mọ orúkọ ọ̀nì ọ̀hún? Ábúráhámù ni bẹ́ẹ̀lì pé ní àpẹẹrẹ pípé ti ìgbàgbọ́. Wẹ́ a rí nǹkan ibi ìgbàgbọ́ tẹ̀rẹ̀ kọ́tẹ́lẹ́ kọ́má bí òyìnbó èyí mi. Bíbélì wí ó lágbára nínú ìgbàgbọ́. Ìwọ náà gbọ́dọ̀ yẹ ayé rẹ wò lóníbà ni o. Màá fẹ́ kó dídì yà yẹ o wí ibi sá agbára rẹ ṣé agbára rẹ ó dúró lórí èrù èrù bọmọdé láyà ka ọmọdé láyà ibi sàn má agbára rẹ sí ṣé agbára rẹ nínú ìrètí nínú Olódùmarè. Bẹ́ẹ̀lì wí ó lágbára nínú ìgbàgbọ́ yẹra rẹ o bóyá lórí èrù rẹ legun rẹ lé sí kọ́ ka í sí kọ́ mọ̀ í sí lójoojúmọ́ àbí lórí ìgbàgbọ́ rẹ nínú kàgbára Olódùmarè kó yóò gbóṣe nínú ayé rẹ. Nígbà tí Bẹ́ẹ̀lì ṣe oríkì ìgbàgbọ́ ìgbàgbọ́ òun ni òdánilójú òun kà í retí òun ni àmì àfihàn òun kà í retí òjẹ́ òun kà í retí àti òdánilójú nkọ̀nìyàn ti rí ẹ̀gbé ayé ni Ábúráhámù gbé lúpele kọ̀gá kọmú tọ́ mùdùnmúdù lérí Ọlọ́run kọmú tọ́ ò kó dẹ̀ jàǹfààní rẹ̀ nínú ayé rẹ̀. Ní Bíbélì gbèrí rẹ̀ jẹ́ wí ó lágbára nínú ìgbàgbọ́ ìbísà agbára rẹ̀ ṣé agbára rẹ̀ nínú èrù lórí ibi kì í ọrọ̀ ajé orílẹ̀-èdè ibi kò í gbé ni àbí ogun kẹ̀ jà lébẹ̀ àbí òyàn kò mú lébẹ̀ àbí wàhálà àti àrìtó kò gba agbègbè bẹ́ẹ̀ ni kò gbà á kan. Ṣé agbára rẹ nínú rẹ̀ àbí agbára rẹ nínú ìgbàgbọ́ nínú Ọlọ́run Olódùmarè? Bí ayé Ábúráhámù mòrè lọ́rùn o. Títí débi ọ̀nì kan jẹ́ pé lórí ọmọ kan ṣoṣo kó bí gan. Ọlọ́run èdè á pé lòjà wíkẹ́ mọ́mọ́ ni. Kéèmù lọ sórí òkè kan kó dárúkọ. Kẹ́ẹ̀yà múrúbọ sóhun Ọlọ́run Olódùmarè lébẹ̀. Kàn bá wú ọ lágbára nínú ìgbàgbọ́. Ẹ̀hún kan bá ṣe ẹ̀hún gbèsè rẹ ẹ̀hún ronú rẹ ẹ̀hún wàásì rẹ ò láàmú ọ wí wọ́n lágbára nínú ìgbàgbọ́. Bóyá àti kọ orúkọ gbogbo àkálù ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kán bá ti kọ orúkọ aláriwo hàn mọ kínú rẹ̀ ti dùn
wà yọ kọ orúkọ aláriwo títí kọjá kọ orúkọ ọ̀rà rẹ sí ọ̀rọ̀ ẹ̀jọba ló gbà múrìn ọyọ̀mẹ̀ṣù ọkàn yẹn kẹ́ kọ orúkọ aláriwo ọyọ̀mẹ̀ṣù ọkàn yẹn kẹ́ kọ orúkọ ẹ̀rá kan fẹ́ dá dúró lẹ́rùn iṣẹ́ kété baálé rẹ̀ ti gbé sókè torí kíní kan yẹn àkọjẹ́ pé òun la dà á sínú kẹ̀kẹ́ ra ká bá fẹ́ràn rìn àjò ọ̀rẹ́dẹ̀yà gbé olórí bá o ṣé agbára rẹ nínú ìgbàgbọ́ ṣé ó ti ya ṣuṣẹ́ kí wọ́n bá kàn kọ orúkọ rẹ sínú orúkọ yẹn aláriwo tíṣà kan yẹn kàn kọ́ ni kó bá lágbára nínú ìgbàgbọ́ gan kó bá lọ ẹtọ́ ní john ẹgbàárí ọ jíjẹ agbára kan nínú ìgbàgbọ́ ni wọ́n yóò mú yí ọ̀nà tíṣà ni kó yí padà débi pé á dé gan á gbùwé rè lọ́rùn ọ̀nì kan ti kọ orúkọ aláriwo kìnnú rẹ̀ dùn wé àmẹ́gba amóyà jẹ́ ẹ̀rákẹ́ ẹ̀ fẹ́ràn bí ọ̀tá wọn ọ̀nì òun gan fúnra lágbá òjákulẹ̀ bóyá o ti kọ orúkọ ẹ̀rá kan fẹ́ dá dúró lẹ́rùn iṣẹ́ bóyá o ti kọ orúkọ ẹ̀rá kan mẹ́tọ́ràn kà á mú dùn án ṣé agbára rẹ nínú ìgbàgbọ́ ṣé ó ti yá dàgbà bíi ti Abrahamu lùgbàkúgbàgbọ́ rẹ kò bá lókun lùgbàkọ́ bá lágbára nínú ìgbàgbọ́ wà mọ́ ọkọ̀ yíya rínú ayé rẹ wà á rí i pé ọkàn rẹ á balẹ̀ ọ̀rá mi lè yé ni lọ́ọ̀yà yan bá kọ̀ yíya yan kọ̀ yíya mẹ́ẹ̀dán bí ọ̀nìkẹ́ ìlú ṣòro ọ̀rá mi lè yé ni ìlò àmàtẹ́ ọ̀rẹ́ kọ̀ yíya pa kọ̀ yíya kọrin ìyá sọ́lọ́run lùgbàgán kò nínú túbú bí Paul ó sílà ìlọ iyọ̀ ya rí kọ̀ ya yọ̀ ìlọ ya mú kété wọn ò gbèsè gbàgbọ́ kọ̀ yẹ kó gbé ìlọ ya gbé ìlọ ya yayọ̀ ìṣẹ́gun ìlọ ya rin òrìn gbàgbọ́ bí Abrahamu bẹ́ẹ̀lì wí ọlágbára nínú ìgbàgbọ́ yí èṣiyèméjì ṣùgbọ́n kẹ́yìn o mógo omi kò Ọlọ́run kó bá lágbára nínú ìgbàgbọ́ wàá gbógbèsè erékété ọkọ̀ wo fẹ́ ṣe ni ẹ̀ṣẹ̀ ẹ̀rùn ṣàkọ̀tẹ́ ya jẹ́ kó bá lágbára nínú ìgbàgbọ́ ń kí ọ̀nìyàn yín wí àdùn ọ́ tó bá lágbára nínú ìgbàgbọ́ wàá ṣídìí òkè wàá lùgbòyà wàá lè gbàgbọ́ kẹ́ẹ̀yọ̀ yẹsẹ̀ nínú Ọlọ́run Olódùmarè kó yóò ṣe kété ohun kété kí mo ti wí wàá lè gbàgbọ́ wí Ọlọ́run yóò ṣe ohun kété ọlágbára nínú ìgbàgbọ́ Ábúráhámù lè yé ni kó wọn náà lónìí o ó bá dìde ọmọ ìgbàgbọ́ rẹ kó mú dàgbà nínú Ọlọ́run òun kà Ábúráhámù rí òṣìṣẹ́ òyanu kò rí òfin Ọlọ́run kò rí àti kété òlérí Ọlọ́run kò jèrè rẹ̀ wọn náà jèrè rẹ̀ òjò lórúkọ mi ọmọ àbálábí tán gbàgbọ́ òun ni ò dánilójú nǹkan retí o àti òjèrísí nǹkan àtìrí ire o.